program yìí ẹ bá mi share torí ọ̀rọ̀ máa bọ́ lálẹ́ yìí. Ẹ bá mi share. Ẹ káàbọ̀ sí ìkànnì Bayo Black TV show. Mo kí gbogbo ojú tó ń wò mí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé báyìí, ẹ máa bá mi share rẹ̀, ẹ máa bá mi share rẹ̀. Torí pé kí ni àsìkò ìlanilọ́yẹ̀ la wà yìí. Àsìkò ìlanilọ́yẹ̀ òun la ṣe kí ni àsìkò ẹ̀ la wà yìí. Program tiwa ní Bayo Black TV show tá à ń ṣe lásìkò yìí, a rí i pé àwọn alákatakítí ẹlẹ́sìn kan ó ti fẹ́ fi ẹ̀sìn bojú láti fi dá wàhálà lẹ̀ sí ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gbà fún wọn o. Nítorí ìdí èyí làwa ṣe ń ṣe research, la ṣe ń mú oríṣiríṣi wá fún yín kẹ́ ẹ lè fi mọ̀ wípé ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Ìyàtọ̀ wà láàrin àṣà àti ẹ̀sìn. Kí láṣà, kí lẹ̀sìn? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn àáfàá alákatakítí tí wọ́n ń pè lẹ́bọ kò kí ń ṣe ẹbọ o, àṣà ni o. Àṣà kẹ̀ òun la fi ń gbé ìlú wa lárugẹ, kò kí ń ṣẹ̀sìn o, torí ilé ayé la wà báyìí. A máa kọ́kọ́ ṣayé ká tó ṣọ̀run. Ìwà la máa fi ṣọ̀run. Ìwà wa ló máa gbé wa wọ ọ̀run, kò kí ń ṣẹ̀sìn. Ẹ̀sìn láìsí ìwà ẹ̀sìn ni. Ẹ̀sìn tí ó ní ìwà, ẹ̀sìn láìsí ìfẹ́ ẹ̀sìn ni. Máa play fídíò àfáà kan fún yín tí àfáà náà sọ̀rọ̀ tó ní pé ní ilẹ̀ Yorùbá yìí ọba kan ṣo péré la ní nílẹ̀ Yorùbá tó jẹ́ ọba Mùsùlùmí, tí ọba yẹn jẹ́ Muslim, which is ọba Olúwo. Èmi wá fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹni tó ń wò mí báyìí pé àáfàá tó ṣe irú wáàsí yẹn tó sọ pé ọba Olúwo nìkan la ní gẹ́gẹ́ bí ọba Mùsùlùmí, irọ́ ńlá làáfàá yẹn pa o. Tó wá ń pe gbogbo ọba tó kù tó jẹ́ Mùsùlùmí tó ń pè wọ́n ní ẹlẹ́bọ nítorí pé wọ́n ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ, tó wá ń torí ẹ̀ pè wọ́n ní ẹlẹ́bọ. Kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o. Ẹ yẹ kí n play fídíò àfáà yẹn kí ẹ wò ó. Gbogbo ojú tó wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí, ẹ bá mi share, ẹ rí pé program lanilọ́yẹ̀ ni. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ làṣà. Ọlọ́run wa o, kì í ṣe pé kò sọ Ọlọ́run. Ọlọ́run tó dá wa sí ilẹ̀ Yorùbá ó ní ohun tọ́lọ́run rí o. Ohun Ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá wa sí ilẹ̀ Yorùbá o. Tí Ọlọ́run bá fẹ́ kí ilẹ̀ Yorùbá parun, Ọlọ́run ò ní dá wa sí ilẹ̀ Yorùbá o. Kò ní yá máa sí nǹkan tó ń jẹ́ Yorùbá rárá. Ọ̀tọ̀ lẹ́bọ, ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dá dúró gedengbe ni. Ẹbọ fojú hàn gedengbe, àṣà fojú hàn gedengbe ni. Bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn náà fojú hàn gedengbe. Ẹlẹ́sìn kan ò dẹ̀ wá lè kàn pa pé ẹlẹ́sìn kejì kò sí lójú ọ̀nà, nítorí pé kí ni ẹ̀sìn tó bá run Ọlọ́run òun ni ó máa ń péyàn sí. Mo kí gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí, ẹ ká wo fídíò àfáà yẹn. Gbogbo ọba ilẹ̀ Yorùbá lẹ́yìn Olúwo lẹ́lẹ́bọ. Orúkọ Muslim kan náà fi ń sọ̀rọ̀ Muslim, Sheikh Gani Aboto tó ní. Gbogbo alágbọ́n kan tí àfáà yìí sọ máa tún play fún wa. Ó ní gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá lẹ́lẹ́bọ lẹ́yìn Olúwo. Gbogbo ọba ilẹ̀ Yorùbá lẹ́yìn Olúwo lẹ́lẹ́bọ. Orúkọ Muslim kan náà fi ń sọ̀rọ̀ Muslim, Sheikh Gani Aboto. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yẹn, ẹ bá mi share program yẹn, ọ̀rọ̀ máa bọ́ lálẹ́ yìí torí mo máa play fídíò Olúwo fúnra rẹ̀. Lẹ́yìn tí mo bá play fídíò Olúwo yẹn, ọ̀rọ̀ tí Olúwo sọ tó convince àfáà tó ń sọ̀rọ̀ yìí torí ẹ̀ Ànábì ní tọ́lábòlè hilimin wíwá mímọ̀ fàárí ìdọ̀tí ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo Mùsùlùmí, alákùnrin Mùsùlùmí wá Mùsùlùmọ́tìn, lórí Mùsùlùmí lọ́kùnrin àti Mùsùlùmọ́ lóbìnrin. A gbọ́dọ̀ máa wá mímọ̀. Islam a gbọ́dọ̀ máa fi wá mímọ̀ ni. Christianity gan sọ ó ní wádìí ohun gbogbo dájú kí o sì di ètí ṣe òtítọ́ mú kó o tó lè pèèyàn ní ẹlẹ́bọ. Ìjọ ti ṣe research lórí nǹkan tó o bá lọ́wọ́ ẹ̀ tó pè lẹ́bọ yẹn. Ǹjẹ́ bọ nìkan tó rí lọ́wọ́ ẹ̀ torí o ti réyàn tó jáwé ewé àtegbò o sì ń pè lẹ́lẹ́bọ. Ẹ yẹ ká máa play fídíò Olúwo níbi tí Olúwo náà ti ń ṣe wá sí pé Mùsùlùmí ò kì í ṣẹbọ, òfin de Muslim àti Christian níbi àti máa ṣẹbọ, àmọ́ òfin òde, òfin ẹ̀sìn
because tá bá sọ pé òfin kò sẹ́sìn tí ò lófin tiẹ̀. Òfin Muslim ó de Musulumi níbi ìmáṣe ẹbọ. Òfin Christian ó de Christian níbi ìmáṣe ẹbọ. Àmọ́ òfin Muslim àtòfin Christian kò dè wá níbi àṣà àti níbi ká gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ, nítorí pé kí ni ká nífẹ̀ẹ́ ìlú ẹni inú ìgbàgbọ́ ló wà. Ẹ yẹ kí n play fídíò Olúwo yẹn fún wa. Ọdún tiwa ní kìí ṣe òrìṣà. Ẹ̀yin bẹ́ẹ̀ bá jẹ́ Kristẹni tẹ́ bá jẹ́ Mùsùlùmí, ẹ má máa gbà fún wọn kí àwọn olórìṣà kí wọ́n fẹ́ gba gbogbo babaláwo. A ní Odùduwà ọ̀bọ òrìṣà. Èèyàn gidi wo nínú àwọn baba ńlá yín wò? Ẹ jọ mo sì máa play fídíò yẹn tán fún wa ká wò ká dẹ̀ gbàgbọ́ yí ẹ bá mi share program yìí. Ẹ̀yin tẹ́ bá ṣe ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ lórí Facebook Bayo Black TV show, lórí YouTube Orilomosin ni mo wà. Tí n bá ṣe parí live ìtàn ní Facebook ni màá ṣe lọ post ẹ̀ sí YouTube mi Orilomosin. Ẹ bá mi share, ẹ bá mi subscribe síbẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí ọba Olúwo sọ, ọ ní ṣe rí ẹ̀sìn pọ́lù oríṣiríṣi. Ṣé ń gbọ́? Ẹ̀sìn ṣe kí ni? Ẹ̀sìn pọ́lù oríṣiríṣi ní pàápàá jùlọ ní lágbàáyé. Kò kí ń ṣe ilẹ̀ Yorùbá nìkan láti lẹ́sìn oríṣiríṣi. Kò kí ń ṣe Nàìjíríà nìkan. Lágbàáyé ní Saudi Arabia gan ṣẹ́sìn kan ṣo ló wà ní Saudi Arabia. Ní Jerusalem ṣẹ́sìn kan ṣo ló wà ní Jerusalem. Ẹlẹ́sìn kan ò lè pa ẹlẹ́sìn kan run fún kan. Kò possible. Ẹlẹ́sìn kan kò lè pa ẹlẹ́sìn kan run fún kan. Ìgbàgbọ́ wa nínú ẹ̀sìn tá bá dẹ̀ ń ṣe á dẹ̀ máa lékún jura wọn lọ ni. Àṣà ilẹ̀ Yorùbá ni àwọn àáfàá kan tó ya alákatakítí ló ń pè ní ẹbọ, tí ó sì rí bẹ́ẹ̀. Ọ̀tọ̀ lẹbọ, ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Ọ̀tọ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta yìí kò fojú jọra wọn. Ẹ yẹ ká gbọ́rọ̀ Olúwo yẹn. Ọdún tiwa ní kìí ṣe òrìṣà. Ẹ̀yin bẹ́ẹ̀ bá jẹ́ Kristẹni tẹ́ bá jẹ́ Mùsùlùmí, ẹ má máa gbà fún wọn kí àwọn olórìṣà kí wọ́n fẹ́ gba gbogbo babaláwo. A ní Odùduwà ọ̀bọ òrìṣà. Èèyàn gidi wo nínú àwọn baba ńlá yín wò ló bọ òrìṣà? Tí ìbá ṣàwọn babaláwo àtàwọn oníṣègùn yìí ni wọ́n fẹ́ sọ wá di, wọ́n fẹ́ sọ̀ràn Yorùbá di ìran olóró abọ̀rìṣà. Ìran tí a máa tó Olódùmarè kọ̀ tó bínú sí ní abọ̀rìṣà ni làwọn tí bá ń fi nǹkan àgbàkagbà wọlọ. Ẹ̀yin Kristẹni àti Mùsùlùmí, òfin ló dè ẹ̀yin o wípé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe. Tí bá ti ń jórìṣà má bá wọn débẹ̀, má bá wọn ṣe. Ní ilẹ̀ Yorùbá, òfin náà látọ̀dọ̀ ọba òun ló dè àwọn ọmọ ìlú wípé ẹ má bá wọn bọ òrìṣà. Yọ̀ọ̀dà fún yín o, ẹ ṣoríire. A tún máa kàn sí yín, a tún máa bẹ́yìn ọmọ Yorùbá sọ̀rọ̀. Ẹ má bọ òrìṣà o. Òrìṣà ṣe nǹkan gidi o. Ìṣẹ̀ṣe ní àṣà àti ṣe tiwa. Àwọn sì máa gbé àṣà àti ṣe wa lárugẹ. Àwọn sì máa adúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. Ọba Olódùmarè nìkan ló tó sìn, ló tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀, òun ló tó bọ. Orí làbá máa bọ, àbá fòrìṣà sílẹ̀. Yọ̀ọ̀dà fún yín. Ire o. Tọ́ ọ̀rọ̀ ni a ti gbọ́ láti ẹnu ọba Olúwo yìí. Gbogbo wọn tó ń gbé káàkiri pé pàápàá jùlọ lọ́jọ́ ọdún tí wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe pé ọba Olúwo ó ti padà sí di òòṣà nǹkan kan ló ti gbọ́ yìí o. Tọ́ Ọlọ́run nìkan ló tọ́ fẹ́ dàkú sìn. Ká má dà nǹkan kan mìíràn papọ̀ mọ́ Ọlọ́run ká lè bá bọ́lọ́run pàdé ní ti dáadáa. Gbogbo àwọn nǹkan tá à ń pè yìí dọ̀ọ́ fà tọ́. Ẹ káàbọ̀ padà, mo kí gbogbo ojú tó ń wò mí. Ojú tẹ fi wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Láṣẹ Elédùmarè, ẹ̀yin báyìí náà ni ó máa ṣe nǹkan láàbí kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa. Bayo Black lórúkọ tèmi. Èmi lọmọ ikú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Èmi lọmọ àdánù tí ò gbọdọ̀ pàdánù. Gbogbo ojú tó wù mí lágbára Ọlọ́run, ire ni ti yín o. Bẹ́ẹ̀ gbogbo bẹ bá yíjú sí máa rí gbà. Iṣẹ́ yóò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Lórí ọ̀rọ̀ àṣà
àti ẹ̀sìn pẹ̀lú ẹbọ, òun náà ni ohun tí à ń sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí. Ẹni tó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe òun ló ń ṣe ẹbọ. Ẹni tí ìgbàgbọ́ ẹ̀ tó rọ̀ mọ́ Mùsùlùmí òun ló ń kírun. Ẹni tí ìgbàgbọ́ ẹ̀ tó rọ̀ mọ́ ti Jésù òun ló ń lọ ṣọ́ọ̀ṣì. Mẹ́tẹ̀ẹ̀ta yìí kò jọra wọn. Àmọ́ kí ni nǹkan tó pa gbogbo wa pọ̀, àtojẹ́ Muslim, àtojẹ́ Christian, àtojẹ́ oníṣẹ̀ṣe, òun ni àṣà ilẹ̀ Yorùbá. Torí pé kí ni, ọmọ Yorùbá la jẹ́, Ọlọ́run dá wa sílẹ̀ Yorùbá láti wá gbé ògo ilẹ̀ Yorùbá ga ni. Ká wá fi nǹkan tá a bá nígbàgbọ́ bẹ́ẹ̀ ká fi gbé ògo ilẹ̀ Yorùbá ga ni. Tí ẹ̀sìn kan bá wá dé lójijì tó bá wá fẹ́ máa yà kan sọ́tọ̀ fún kan, pé kélé má bèlè ṣe, kélé má bèlè ṣe, ó fojú clear. Mùsùlùmí má ṣe bọ, Kìrìsìtẹ́nì má ṣe bọ. Bọ̀ ẹ lè ṣe wá sí ẹ ṣe evangelism nípa ẹ̀sìn yín, ẹ preach ẹ̀ lọ́nà àlàáfíà. Ẹ wá ṣe ìwàásù débi wípé Mùsùlùmí tún fi wá ń pe Mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ní kèfèrí, ó ń pe Mùsùlùmí ẹgbẹ́ ìlẹ́lẹ́bọ. Nítorí pé kí ni? Nítorí pé ó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Bẹ́ẹ̀ bá rẹ́lòmíì bí Christian bí Muslim, pàápàá jùlọ àwọn àfáà, tó bá rí ẹlòmíì tó já sí pé ó gbó lẹ́nu, tí ó gùn nínú Yorùbá dáadáa, ojú ẹlẹ́bọ ló máa fi ń wúwo ẹ̀ níbẹ̀. Ọ̀tọ̀ lẹ́bọ, ọ̀tọ̀ lẹ́sìn. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní kinní yìí, àwọn kinní yìí ò papọ̀. A gbọ́dọ̀ torí pé ẹ wo Saudi Arabia tá ń lọ, Mecca tá ń lọ lọ́dọọdún. Bó ṣe jẹ́ Islamic country tó, ṣé wọn ò ní àṣà? Ṣé wọn ò ní àṣà tiwọn tí wọ́n ń ṣe ń bẹ̀ ni? Ṣé wọn ò ní ní? Ṣé USA ò láṣà titi ẹ̀? Ṣé England ò láṣà titi ẹ̀? Tó wá já sí pé kíyàn tó ṣe ilé ó ti ṣẹbọ, kó tó ṣe yìí ẹ ti máa sọ pé bọ ni, kó tó ṣe lè ẹ ti máa sọ pé bọ ni, ẹbọ ni, bídíà. Òun lẹ fi ń lé àwọn èèyàn sá nínú Islam o. Ìhun tó ń jẹ́ kó máa fojú alákatakítí wo Mùsùlùmí rèé. Nítorí pé ó máa ń rí Muslim pé Muslim condemnation ni. Àṣà ilẹ̀ Lárúbá, torí pé Lárúbáwá ń ṣe ẹ̀sìn ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n fi àṣà ilẹ̀ Lárúbáwá fi ń ṣe ẹ̀sìn wọn ni. Kí ló dé táwa náà lè fi àṣà ilẹ̀ Yorùbá ká fi ṣe ẹ̀sìn Islam wa? Àwa tá a jẹ́ Muslim ká fi àṣà ilẹ̀ Yorùbá ká fi ṣe Islam. Ẹbọ ni ká jìnnà sí, ẹbọ ni ká má ṣe. Ẹ̀yin ò wá fẹ́ mọ anything mọ̀, gbogbo ti yín ẹbọ ni, eléyìí ẹbọ ni, ìyí ẹbọ ni, ìyí ẹbọ ni, ìyí ẹbọ ni. Ẹ̀yẹ ká tún tọ́ Olúwo yẹn gbọ́dẹ̀. Kìí ṣe òrìṣà. Ẹ̀yin bẹ́ẹ̀ bá jẹ́ Kìrìsìtẹ́nì, tẹ́ bá jẹ́ Mùsùlùmí, ẹ má máa gbà fún wọn kí àwọn olórìṣà kí wọ́n fẹ́ gba gbogbo. Babaláwo, a ní Odùduwà ọ̀bọ òrìṣà. Èèyàn gidi wo nínú àwọn baba ńlá yín wò lọ bọ òrìṣà? Tí ìbá ṣàwọn babaláwo àtàwọn oníṣègùn yìí ni wọ́n fẹ́ sọ wá di, wọ́n fẹ́ sọ̀ràn Yorùbá di ìran abọ̀rìṣà. Ìran tí a máa tó Olódùmarè kọ̀ tó bínú sí ní abọ̀rìṣà ni làwọn tí bá ń fi nǹkan àgbàkagbà wọlọ. Ẹ̀yin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, òfin ló dé ẹ̀yin o, wípé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe. Tí bá ti ń jórìṣà, má bá wọn débẹ̀, má bá wọn ṣe. Ní ilẹ̀ Yorùbá, òfin náà látọ̀dọ̀ ọba òun ló dé àwọn ọmọ ìlú wípé ẹ má bá wọn bọ. Ṣé rí kinní yìí ó ti ń clear díẹ̀díẹ̀. Abẹ́mọ̀ṣá, ọ̀rọ̀ tí Olúwo sọ yìí ó ti ń clear. Àmọ́ kan tó wà níbẹ̀ ni wípé tá a bá sọ pé ẹ̀sìn tá a gbàgbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tá a gbàgbé ẹ̀, ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá gun lè ní lọ síwájú tábà lè bára wa ṣe tí ó bá sì fẹ́ láàrin wa. Ẹ mọ̀ díẹ̀ ṣá.
ilẹ̀ Yorùbá tá wà yìí, it is a secular Nigeria tá wà yìí, it is a secular country. Muslim wà ńbẹ̀, Kristẹni wà ńbẹ̀, oníṣẹ̀ṣe wà ńbẹ̀, onígúrú màrájí wà ńbẹ̀, Shintoism wà ńbẹ̀, ẹ̀kánkà wà ńbẹ̀, oríṣiríṣi ẹ̀sìn bẹ́ẹ̀ ló wà nílẹ̀ Yorùbá. Kí Mùsùlùmí kó má wà lè bá Kristẹni ṣe, kì í ṣe pé kó lọ bá Kristẹni jọ́sìn kan o, ẹ má ṣì mí gbọ́ o, torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin Muslim ẹ má ṣìyàn gbọ́, tẹ́ bá wo comment section Muslim ló máa ń ṣépè, tí kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣé bí Islam ṣe rí nìyẹn? Ṣé bí Islam ṣé bó ṣe rí nìyẹn? Saudi Arabia ti wà kí Islam tó dé. Ìgbà tí Islam dẹ́dẹ̀ wọ́n yọ ẹbọ. Islam Muslim ò ṣe ẹbọ ni, wọ́n ń ṣe àṣà àti ìṣe ilẹ̀ Saudi Arabia. Torí ìmúra ká dé fìlà ká lo hijab, àṣà àti ìṣe Saudi Arabia ni, kò kí ń ṣe ẹ̀sìn kan ló mú hijab wá. Lótìtọ́ Ọlọ́run sọ nínú Al-Qur'an pé kí ọmọbìnrin kó bojú ẹ o, but àṣà àti ìṣe ilẹ̀ Saudi, ilẹ̀ Arabu ni, ilẹ̀ Arabu àṣà àti ìṣe tí wọ́n ní, báwọn ṣe máa ṣe ń múra tí wọ́n nìyẹn. Ìgbà tó dẹ̀ jẹ́ múra tó yáyì, Mùsùlùmí náà múra bẹ́ẹ̀. Àwọn olórìṣà tó jẹ́ olórìṣà gidigidi ó ní báwọn ṣe ń múra. Mùsùlùmí kò gbọ́dọ̀ múra bí olórìṣà, Mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bí olórìṣà. Àmọ́ àṣà àti ìṣe ìlú tí Ọlọ́run dá ẹ sí, jẹ́ ká gbé ilẹ̀ Yorùbá wa lárugẹ. Ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà àti ìṣẹ̀ṣe o, ó yàtọ̀tọ̀ síra wọn o, ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn o. Ẹ má yẹ ká fi ẹ̀sìn ká má fi bà àṣà àti ìṣe wa jẹ́ o, torí kílẹ̀ Yorùbá kó lè ní lọ síwájú o, torí ẹ̀sìn oríṣiríṣi ló wà nílẹ̀ Yorùbá o. Ẹlẹ́sìn kan ò dẹ̀ lè fagídí mú ẹlẹ́sìn kejì. Ẹlẹ́sìn kan ò lè fagídí mú ẹlẹ́sìn kejì o. Tí ẹlẹ́sìn kan bá fẹ́ fi agídí mú ẹlẹ́sìn kejì láti wá ṣẹ̀sìn òun, wàhálà kan ṣẹlẹ̀ ni o. Gẹ́gẹ́ bí ohun tó ń ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ ta ni Ọlọ́run. Normal, ohun tí ta ni Ọlọ́run ṣe wípé ó bú àwọn èèyàn, ó kù díẹ̀ káàtó tó tọ́ kó bú àwọn èèyàn. Àmọ́ ohun tó prompt ta ni Ọlọ́run débi tó fi bú àwọn èèyàn, òun ló fà á táwa kan ṣe jáde ta ṣe ń gbèjà ẹ̀ lè gbèjà Ọlọ́run. Ẹ má gbèjà Ọlọ́run, ìjà Ọlọ́run ò ṣeé gbè. Ọba tó dá ayé àti ọ̀run, tọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ ta ni Ọlọ́run ni Ọlọ́run ti máa pátá lọ́lọ́run. Ọlọ́run ò wà pátá ni Ọlọ́run. Kí wá ní ti àwa Muslim láti máa sọ wípé nítorí pé ó sun Al-Qur'an ká wá sọ pé kinní kan a gbọ́dọ̀ pa ni, a gbọ́dọ̀ ṣe kinní kan ni. Tọ́lọ́run bá fẹ́ pa, Ọlọ́run á ti pa o. Ọlọ́run ò dẹ̀ pa torí Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe kó ronú pìwàdà. Mẹ́wàá ọjọ́ kejì títa ni Ọlọ́run sun Al-Qur'an Karim, ó ti tọrọ àforíjì, ó jáde síta publicly, ó tọrọ àforíjì. Definitely ní secret ní kọ̀ọ̀kan yàrá ẹ̀ náà ó máa lọ tọrọ àforíjì. Àmọ́ àìfarabalẹ̀ yẹn àáfàá, àìní ìmọ̀ Ọlọ́run. Kì í ṣe pé ẹ̀ ní ìmọ̀ Ọlọ́run náà, but àìní ìfẹ́ ọmọlàkejì yín, pé ìfẹ́ la lè fi wàásù ìsìláàmù yìí. Ẹ nígbàgbọ́ pé ẹni tí ó ṣe ìsìláàmù lénìí ó lè padà di Mùsùlùmí lọ́la, ló fà á tẹ́ fi ń bínú ta ni Ọlọ́run. Ẹ má bínú ta ni Ọlọ́run, wàláhì azim. Tọ́lọ́run bá sọ pé ta ni Ọlọ́run máa di Muslim, yóò di Mùsùlùmí. Bọ́lọ́run bá dẹ̀ sọ pé kó ní di Muslim, kẹ́wọ́n lẹ́wọ̀n jù bẹ́ẹ̀, kó tí ẹ lè ṣẹ̀wọ̀n, ẹ̀wọ̀n wèrè wo ẹ lè ṣẹ̀wọ̀n. Ìyá Ọlọ́ṣun náà ti fílẹ̀ yìí o. Kóòtù ti grant ìbéèlì ìyá Ọlọ́ṣun, ta ni Ọlọ́run náà máa jáde. Tó bá tún jáde, tẹ́yìn àfà tẹ́bà fi ìfẹ́ hàn, yóò tún sọnù ni. That is it. Islam, ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam. Ẹ jẹ́ ká fi àlàáfíà ká fi wàásù Islam. Islam kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan. Islam ò ṣe ẹ̀sìn jàgídíjàgan, ẹ̀sìn àlàáfíà ní Islam. Ẹ̀sìn àdàdálẹ̀ ẹ̀kọ́ ní ìsìlámù, ọ̀dọ̀ Allah ló máa ti wá. Muhammadu la fẹ̀sìn rán, ẹ̀sìn ọlá tálà yọ́nú sí. Wà ilá ìlànà. Ẹ̀sìn kí la pè? Ẹ̀sìn ọlá, ẹ̀sìn àlàáfíà tí Ọlọ́run bá yọ́nú sí.
ṣó wá yẹ ká máa fi Islam nira wa lára? Ṣó yẹ ká máa fi Islam nira wa lára? Ẹ má yẹ ká fẹ̀sìn nira wa lára o. Àti Christian àti Muslim àti oníṣẹ̀ṣe, ẹ má jẹ́ ká nira wa lára. Ẹ yẹ ká rántí pé a ti kọ́kọ́ jẹ́ Yorùbá ká tó jẹ́ Musulumi àbí ká tó jẹ́ Christian. Ẹ yẹ ká gbà àlàáfíà láàyè ní ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ojú tó ń wò mí o. Eléyìí ọ̀rọ̀ àmọ̀ràn ni o, bí ìwà polówó ẹ̀sìn o, ẹ̀sìn tèmi it is Muslim. Ọmọ Yorùbá dẹ̀ ni mí, èdè Yorùbá mò ń sọ lẹ́nu, àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ parun, àmọ́ mi ní bá wọn ṣe Mùsùlùmí, má bá wọn ṣe kíni, má bá wọn ṣe ẹbọ, Kìrìsìtẹ́nì náà má ṣe kíni, má ṣe ẹbọ. Ẹ wàásù ẹ̀sìn yín ní wàásù àlàáfíà, kò kí ń ṣe ní wàásù ti jàgídíjàgan, kò ń ṣe wàásù jàgídíjàgan. Mo kí gbogbo ojú tó ń wò mí, mo kí yín, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ máa ṣe research lé lórí, ẹ má kàn gbọ́ lásán. Ohun tó bí ọ̀rọ̀ yìí rèé. Bàbá láti gbogbo ọba Yorùbá lẹ́yìn Olúwo lẹ́lẹ́bọ. Orúkọ Muslim kan náà fi ń sọ̀rọ̀ Muslim, Sheikh Gani Aboto tó ní àmọ́yà. Àfáà ìsọ kí gbogbo ọba lẹ́yìn Yorùbá lẹ́yìn Olúwo ó lẹ́lẹ́bọ ni. Ṣé àfáà yẹn mọ kọ̀ọ̀kan Olúwo? Ṣé k'Olúwo tó jọba, ṣé wọ́n ṣe àwọn ètùtù kan kó tó jọba? Kọ́ wá sọ pé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá wa yẹn tó máa ń fìyàn jọba, àwọn rituals tó máa ń ṣe yẹn, ká wá sọ pé bọ ni. Ẹ yẹ ká jára wa nílẹ̀ Yorùbá yìí. Mo kí gbogbo ojú tó ń wò mí, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Àwa báyìí náà láwọn máa ṣe nǹkan láàbí òní kọ́gun sọ̀dẹ̀ kó wa. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share prógrámù yìí. Ẹ bọ́ yàtọ̀ sí àṣà. Àṣà dẹ̀ yàtọ̀ sí ẹ̀sìn, kò jọra wọn. Ilẹ̀ Yorùbá tá a wà yìí, ògo adúláwọ̀ ni wá. Ìgbà tá a bá lọ gbé ẹ̀sìn ẹlẹ́sìn rù sórí jùjùjùjù, tá a gbàgbé àṣà àti ìṣe ilẹ̀ tiwa. Ẹ má gbàgbé pé ẹbọ fojú hàn gédéǹgbé ni o. Ẹni tó bá nígbàgbọ́ nínú ẹbọ kó ṣe ẹbọ, ẹni tí ó nígbàgbọ́ nínú ẹbọ, ìgbàgbọ́ tí ẹ dì mú, má kọ̀ndẹ̀mù ẹlẹ́bọ. Ọlọ́run ló pe ẹlẹ́bọ sọ́nà ẹlẹ́bọ. Ọlọ́run ló pe sọ́nà ẹ̀. Ṣèfínì, ẹyẹkáyẹká àlàáfíà jọba nílẹ̀ Yorùbá. Àlàáfíà ní kókó, àlàáfíà lọ́lọ́run, ìwà lọ́lọ́run fẹ́ wò, kò kí ń ṣe ẹ̀sìn. Ṣé bẹ́ẹ̀ sì làwọn Boko Haram sọ pé àwọn ń ṣe, àbẹ̀sìn kan ló sọ pé àwọn ń ṣe, tó fi sọ pé Boko Haram ni, tó ń sọ bọ́ǹbù kiri, àbẹ̀sìn kan. Ẹ yẹ ká jára wa. Bayo Black lórúkọ tèmi ń jẹ́, mo kí gbogbo ojú tó ń wò mí, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi ò ní di, láṣẹ Elédùmarè. Àwa báyìí náà máa ṣe nǹkan ẹ̀kan láàbí òní kọ́kún sọ̀dẹ̀ kó wa. Mo ní kí n ṣe léyìí láti fi gba ẹ̀yin ènìyàn wa ní ìmọ̀ràn pé ẹ má mú ẹ̀sìn ní kólikóli, ẹ má torí ẹ̀sìn kẹ kórìíra ẹlẹ́sìn kejì. Ọ̀nà tó wọn Ọlọ́run ló ń pè ẹ̀dá sí, Ọlọ́run ọba nìkan la fi ní mọ̀nà, ẹ̀dá kan ò lè fi yan mọ̀nà, ẹ̀dá kan ò dẹ̀ lè ṣìyàn lọ́nà. That is the reality of life. Ẹ̀dá kan ò lè fi yan mọ̀nà, Ọlọ́run ló ń fi yan mọ̀nà, ẹ̀dá kan ò dẹ̀ lè ṣìyàn lọ́nà. Ọ̀nà tó lọ́n bá pe oníkálukú sí, ọ̀nà tí gbàgbọ́ ẹ̀rọ mọ́, dìmú ọ̀nà tí ẹnìyẹn dìmú ṣinṣin, jẹ́ kí wáyé dá, tí wáyé bá ti dá, tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, tó bá tọmọlàkejì ẹ jẹ́, wàá rí gbàlà o, wàá rí ìjọba Ọlọ́run wọ o. Àmọ́ kó wá sọ pé ẹlẹ́sìn ni ẹ, kí wáyé má dá, o ò lè rí ìjọba Ọlọ́run wọ o. Èyí ọ̀rọ̀ àmọ̀ràn tèmi, Bayo Black lórúkọ tèmi. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí fúngbà àkọ́kọ́, ẹ follow page mi lórí Facebook Bayo Black TV Show, lórí YouTube náà Bayo Black TV Show, YouTube channel Mejeji Orílómọ́ Sin ló ń jẹ́. Fẹ́yìn tẹ́ bá wò mí ní Orílómọ́ Sin báyìí fúngbà àkọ́kọ́, ẹ bá mi subscribe síbẹ̀. Ẹ̀yin tẹ́ bá wò mí ní Bayo Black TV Show, ẹ follow page mi Facebook, kẹ́dẹ̀ bá mi share rẹ̀. Bálàáfíà ṣe máa ṣe jọba nílẹ̀ Yorùbá tí ó ní sí wàhálà, tí ilẹ̀ Yorùbá náà máa di pé òyìnbó gan máa wá kọ́ àṣà àti ṣe tiwa gan máa fi méèkì owó. Yorùbá gan bóyá bí irú ọmọ Abẹ́òkúta lèmi, Olúmọ rock, tó bá ń ṣe Olúmọ débi pé kóyìnbó gan máa travel láti ìlú òyìnbó ẹ̀ kó máa wá wo ìhun tá à ń ṣe ní Olúmọ lọ́dọọdún. Ètò bá jẹ́ bọ, kẹ́lẹ́bọ máa ṣe ẹbọ tiẹ̀. Èèyàn kan ò lè pẹ́ ok, ṣé àtìgbà tẹ́ sí ń gbèjà Ọlọ́run yìí, ó di ọkàn mélòó tó ti wá jèrè fún Islam?
àwọn tó tiẹ̀ ń jèrè ọkàn fún Islam gan, àwọn tó ń gba Islam látara wọn, ọdún mélòó ló ń lò nínú Islam kó tó jápa. Ẹni tọ́lọ́run ò bá pè, ẹ̀dá kan ò lè pè é, ẹ má yẹ ká tanra wa. Mo sọ ìmúdúró ná, ire.